àtọ̀ ọmọdé. Àgbẹ̀ nílò ọjọ́ ẹ̀wọ̀n. Àwọn nílò ọjọ́ ẹ̀wọ̀n. Ọlọ́lọ́lọ́ ní. Bọ́lẹ́dẹ̀ ọjọ́bọ̀lẹ̀ ọ̀làdà àgbẹ̀ ìgbìmọ̀. Ọ̀làdà àgbẹ̀ ìgbìmọ̀. Ẹni sọ́lọ́wọ́ sọ́lọ́ fún mi ò dé lò lọ́dọ̀ bá a sì kí Bọ́lá bá so. Ògo tó sọ ọ̀nà ògo tìrẹ mọ́lẹ̀ ọ̀làwọ̀ gbólógó. Ẹgbẹ́ lọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́kúnlé. Bánàbí ọlọ́dọ̀dù mi pàṣọ ọmọ ìyàwó ànábì. Ẹ̀yin náà ẹ jẹ́ rí ọmọ òṣèré mọ́lẹ́ aláwọ̀ múlẹ́múlẹ́. Ó sáná wọlé. Ó jẹ́ sọ pé ẹ̀gbọ́n ń lọ ọmọ torí. Ó kù sí ẹ̀ṣọ́ lórí. Báyọ̀ ẹ̀ láwùjọ lórí àgbà. Títí lọ́wọ́ máa dórí. Olúwalé àti Ọmọlábí àwọn pẹ̀lú Amadé ní champion àbí 6 years ẹ̀tún sí ìjọba ẹ̀rọ tí wọ́n jẹ́ àjà ọmọ. Sórí sábì ní ọ̀pẹ̀ ọ̀làbá káàbíyèsí torí sábì. Bàbá ọmọ ìyá ẹ̀rù ṣe ọ́, olùsọ àbúrò ìlú rẹ̀ ló gbé ẹ̀ṣẹ̀ lọ́wọ́dúnmọ́. Kábíyèsí, onílù, bàbá onílù, ẹni bá ṣe kí ìlú ọ̀gbẹ́, ayé mọ́ ọ̀gbẹ́ onílù ẹ̀gbẹ́. Ọba tó ní ilé ayé, aláwọ̀ ní ọ̀gbẹ́. Ìbáná bí ìyá ìyá lọ́gbọ́, máa wọ ẹ̀dẹ̀ ìyá mẹ́rin ọ̀ṣẹ́. Mọ́mí mi ná ìyá mẹ́rin ọ̀ṣẹ́ mọ́mí mi ọ̀ṣẹ́. Ọ̀ṣẹ́ ẹ̀rọ tó ṣe wà ń jáde ẹ̀rọ. Ẹ̀rọ bá jẹ́ tuntun náà. Ọlọ́mọ ti rà á kọ́ àìsẹ́ tó ké láàyè tí mi bá rẹ̀ fún lẹ́kún. Alájẹyàwó yọdún náà yọdún aláìsàn àwọn ọmọláyé wọn ṣe. Alájọba 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 àtúnọ̀ ó máa jẹ.
Chelsea ló ṣe ọmọ ajá ọjọ́. Ọba ìlú gbàdá tuntun náà. Aláṣẹ ayọ̀ ọmọ ajọ́ náà kò wà tó náà ṣàtìmú. Àwọn ọmọ náà yóò wọ̀ ṣe. Wọ́n dà sáàbù ní wọ́n náà. Aláṣẹ àmì. Aláṣọ àmì sí ìyè wọ̀ ṣe. Ọ̀rọ̀ pàṣẹ náà. Bye.
ṣe padà ní ìgbòho ọlọ́dún ajábà jẹ́ tó gbá. Ọlọ́dún ilé ìmọ̀ pàdé ọlọ́dún ilé ìyọ̀wé ọlọ́dún tí a jábà dára wọn àwọn olúwa ní òòrùn wọ́n wọ́n dá ní ìgbòho nípa ọlọ́dún tó odúgbò ọ̀tá ọ̀dọ́ tó gbá. Odúgbò ọ̀tá 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 Ẹtùrí bó ṣe ọ̀nà pàṣẹ. Olúwọlé àmọ́dé máa já champion ló délé ìsìnlẹ̀ àtàbí àjíwá. Ẹni ńlá ló ṣe ńlá. Adémọ́lá omi owó ọ̀hún ṣe. Ọgọ́ta èrè rà. Aṣọ́gun mi ló wọ̀ ọ́. Kábíyèsí ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ àdúgbò ẹ̀ṣẹ́ àdúgbò. Ọjọ́ ọba òbí wà lára. Ọ̀gẹ́dẹ̀. Ojú sábàrà. Àwọn tí wọ́n ti gbọ́ ti gbọ́. Lọ́pọ̀ gbogbo owó ọkọ̀ ṣe ìrìnàjò bá lára bá kàmì àlàbí ọjọ́ láti ìfún ní lọ́jọ́ oṣù wọn ká ṣe ẹjọ́ pẹ̀lú mi gba aláṣọ sítex ẹ̀yọ́ pọ̀ nílá ọ̀pọ̀ ẹ̀ka àbí ọkọ̀ ti pẹ́ ẹ̀dẹ̀ àti àkọ́kọ́ àjọ wọn. Tọ́jú rájà gàgà ìlówó ìlàwọ̀ àwọ̀dé àfẹ́ májá oṣù sí tẹ̀ sáàgbogbo ìjọba fẹ́ nípa dára ìlú àti májá ọlọ́run ẹgbẹ́ ìlọ́wọ́ olóògùn ìka àwọn ẹkún sọ́mi láti ìwà gbogbo ẹṣẹ́ ìlú láti ẹ̀dùn ẹ̀yà nàbí òun ẹsẹ̀ àgbàtọ́jú.
Òfin ní mo ní wá tẹ̀lẹ́nu, àwọn tó tẹ̀lẹ́nu, wọ́n bá ti jẹun, fún ọ ní ìjánu, wọ́n lọ lọ́dọ̀ tẹ̀lẹ́nu. Ọ̀dọ̀ àwọn ní ìjánu, orí kò ní kó bá méjì ní gbòòrò. Ìta ẹ̀ bá ìjọ, ẹ̀ mojí lọ ní. Àwọn ẹ̀ka ọ̀dọ́ máa mojí ló tọ̀ pé, ìjọ lórí ìdájí rárá. Ṣé wọ́n tún máa lọ́jọ́ báwọn tó yọjú àwọn àmọ́ ẹ̀? Ọjọ́ lọ́sàn ìdè ni wọ́n pè Ọ̀túnba. Ọ̀túnba lọ́sàn ìdè lọ́wọ́ ẹ̀ máa o. J-Square, thank you so much. Ògbórí ọ̀lẹ́. Àtọ́jú ọmọ mi ìtúrí ilẹ̀ náà.